alágbára, Ọlọ́run ẹ ṣàánú mi nínú ìrìn àjò ọdún yìí. Ẹ yí ìmọ̀ alárékérekè po kí ọwọ́ wọn mọ́ sì lè mú iṣẹ́ ẹbí wọn wá sí ìmúṣẹ lórí ayé mi. Mo gbàdúrà fún yín lénìí lórúkọ Jésù. Bọ́n ti ṣe kọ́ nínú ìwé Jobu orí 5 ẹsẹ̀ 12. Olúwa yóò yí ìmọ̀ àwọn alárékérekè po. Ọwọ́ wọn ò sì ní lè mú iṣẹ́ ẹbí wọn wá sí ìmúṣẹ. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé yín. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé. Mo gbàdúrà pẹ̀lú yín lénìí lórúkọ Jésù Kristi. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé ẹ̀. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé ẹ̀. Ọwọ́ ìkà kò ní ṣe lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò sì yí ìmọ̀ àwọn alárékérekè po. Ọwọ́ wọn kò sì ní lè mú iṣẹ́ bí wọn wá sí ìmúṣẹ lórí ayé ẹ̀. Ní orúkọ Jésù Kristi, ayọ̀ àti àlàáfíà tẹ́ ti fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ àti àlàáfíà tẹ́ ti fi bẹ̀rẹ̀ oṣù yìí, òun lẹ máa fi parí ẹ̀ lórúkọ Jésù. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé ẹ̀. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé ẹ̀. Ọwọ́ ìkà kò ní ṣe lórí ayé ẹ̀. Ọlọ́run máa pa jíjáde ẹ̀ mọ́, ó máa pa wíwọlé ẹ̀ mọ́ ní orúkọ Jésù Kristi. Ẹ ní rìnrìn ìdọ̀tí nínú ọdún yìí. Ẹ ní rìnrìn ìdọ̀tí nínú ọdún yìí. Ẹ ní rìnrìn ìdọ̀tí nínú ọdún yìí. Ẹ lórí ara yín ẹ ní dààmú, lórí àwọn èso yín ẹ ní dààmú, lórí adé orí yín ẹ ní dààmú, lórí olùrànlọ́wọ́ yín ẹ ní dààmú ní orúkọ Jésù Kristi. Ọlọ́run yóò wá bẹ̀ fún yín ju ẹ̀bẹ̀ àdúrà yín lọ. Ọlọ́run yóò dúró tì yín. Ojú kò ní tì yín nínú oṣù yìí. Ojú kò ní tì yín nínú ọdún yìí. Ojú kò ní tì yín nínú oṣù yìí. Ojú kò ní tì yín nínú ọdún yìí. Kí àlàáfíà Ọlọ́run kó máa bá ẹ̀yin àti ilé yín gbé ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ó ti dára fún yín nínú oṣù yìí bó ṣe máa rí